ìyàwó gómìnà àná ní ìpínlẹ̀ Ondo ìyún olóògbé Rotimi Akeredolu ìyún arábìnrin Betty Anyanwu Akeredolu ó mà ti tú àṣírí nǹkan tí ojú ẹ̀ ń rí àti nǹkan tó ń ṣẹlẹ̀ sí i lẹ́yìn ìpapòdà ọkọ ẹ̀ lẹ́yìn nǹkan bíi ọdún méjì sẹ́yìn tí Betty Anyanwu Akeredolu tó sì ti jẹ́ kó di mọ̀ báyìí wípé òun ṣẹ̀ṣẹ̀ mọ ohun tí wọ́n ń pè láyé ni àti pé gbogbo àwọn tí ó yẹ ká dúró tì òun tí òun rò pé olólùfẹ́ ọkọ òun àti alátìlẹyìn ọkọ òun ni wọ́n níṣe ni wọ́n mà ti gbẹ̀yìn bẹbọ jẹ́ tí wọ́n ti ń dalẹ̀ òun tí kò sì sẹ́ni kankan tí ó rí tòun rò tàbí náání òun mọ́ lásìkò tí a wà yìí. Ẹ rántí pé nínú lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2024 ìyẹn the 27th of December 2024 ìnìrínwó tí àjànàkú tó sùn bí òkè nígbà tí gómìnà Rotimi Akeredolu tí wọ́n tún máa ń pè ní Àkẹ́tì tó jáde láyé tó sì jẹ́ pé òkè òkun ni bàbá náà ló dákẹ́ sí lẹ́yìn tí àìsàn tó ti dà á láàmú gidigidi. Láti ìgbà náà ni wọ́n ti fi igbákejì Akeredolu ìyún Lucky Orímiṣàn Ayédàtiwà iná ti fi rọ́pò ẹ̀ kó tó wá di pé ó parí sáà Akeredolu tí ètò ìdìbò gómìnà míì wáyé tí gómìnà Lucky Ayédàtiwà tó sì jáwé olúborí láti ṣe gómìnà ìpínlẹ̀ Ondo fún ọdún 4. Ṣá o, ní ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ kẹtàlélógún nínú oṣù kejì ọdún 2026 the 23rd of February 2026 ó mà ní ìyàwó Akeredolu Betty Anyanwu Akeredolu ọmọ bíbí ìpínlẹ̀ Imo ní ilẹ̀ Ibo lọ́hùn-ún ni ló mà lọ gbé ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára láti tú àṣírí nǹkan tí ojú ẹ̀ rí láti nǹkan bíi ọdún méjì tí Akeredolu tó tún jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá àti ní apá gúúsù Nàìjíríà kó tó jáde láyé ni ló tú àṣírí nǹkan tí ojú ẹ̀ rí nínú ọ̀rọ̀ tó gbé sórí ẹ̀rọ ayélujára. ìní Betty Anyanwu Akeredolu ti jẹ́ kó di mọ̀ pé látìgbà tí Akeredolu ọkùnrin ti kú ó ní àwọn ọ̀dàlẹ̀ bálẹ̀ kú ẹ̀dá ní òun ṣalábàápàdé gbogbo àwọn tí ó ní wọ́n jẹ́ ọmọlẹ́yìn ọkọ òun tí wọ́n ń ṣojú ayé nígbà tí ó wà láyé ó ní gbogbo wọn ni wọ́n fi ọ̀bẹ ẹ̀yìn jẹun níṣu tí wọ́n kọ̀yìn sí òun tí wọ́n sì dalẹ̀ òun tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ní ó di awuyewuye àti ariwo lórí ẹ̀rọ ayélujára nítorí pé báwọn kan ṣe ń ṣe àtìlẹ́yìn tí wọ́n ń fi ọ̀rọ̀ wúrí ránṣẹ́ sí Betty Anyanwu Akeredolu ńlá rí àwọn kan tí wọ́n ń sọ̀rọ̀ tako tí wọ́n ń jẹ́ kó di mọ̀ pé ìwà tí òun náà fún rẹ̀ tó ń wù nígbà ayé ọkọ ẹ̀ àti lẹ́yìn ọkọ ẹ̀ náà kò lè jẹ́ kí ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn ọkọ ẹ̀ kí wọ́n má sá sẹ́yìn fún èèyàn pé kí wọ́n má jìnnà sí pẹ̀lú àwọn ìwà tí ó ń wù pẹ̀lú àwọn.